In a bloody Udea my manche mamimba. Ingani awola woboshe womboe womboshe.
Stop for mommy. You want to go ready, Daddy? I go. None bad money in the was a fear. No more dead than I fear, but in means I'm going to touch. Well, now get hanging. What's our fear? The dead and the Glaba, the Babu, the Babu, the Moy, the money of you. Try no money.
ẹni lè fi wọn. Báyìí bá. Yesu, yana, manyo, alibangoto. Agbaye, ogegujo. Voilà que même acheter chose et nous. Move là. Então um picture. Kọ́lé ló fẹ́ no discipline.
Oni numo kole ke alese nede gasini ife ke bese ife de age lele le batu lo bate wote wo ba o ani le so fe ni de se te I want idea for get shower trouble. Now she's so chile. Now Chamia with full of it. Now we don't cheat. I don't win in there. Now Chamia come up. Who could have I want to get a minute. Double fair, he made you like Chamani or Minina. I know be. I know not be able to watch. Ọjọ́ mi fẹ́ mo ní ma wá kú fún lè fẹ́ ní ṣe àjọ ní ìgbà pẹ̀ kẹ́bìlì kú fa bìí kú ẹ̀ṣọ́ ìṣẹ́ àjọ àti ọlọ́gẹ́ mi bí dáa fẹ́ àbọ̀ mọ́tà àti ọ̀yá wa. Èmi ìgẹ̀rẹ́ mi fẹ́ fà. Professor! Vamos.
bet is in one no age. The guy getting here by I hate the guy. What's your fault? Good July. Good July. Aye. Que tu puedas putar. Ni asene mo ge se Nigeria ke si nerado o e dani sibaba o e tu ni wa Ningo tani wo ole ite mu na te kan so de kanu go be se do awon re wa gbe ti o Lẹ́lẹ̀ mi pàmò bí fẹ́ fà yìí. Kẹ́bí súnmọ́ ní gẹ̀gọ́ ẹ̀ yóò tún súnmọ́ ní òkèwọ̀n kàmẹ́ẹ̀nù ayá yìí. Ìyàtọ̀wọ̀ náà wọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọ̀pá fà yìí. Wọ́n kú sùn ní ẹ̀ kẹ́gbẹ̀rún ní olùkú ìṣe tí ó bẹ́ẹ̀ kẹ̀mí ní fi wọ̀ wọ́n náà fẹ́ ní ṣíṣe òkú. Ẹ̀yà wọ́n náà fẹ́ kẹ́gbọ́ ẹ̀ àmì bíyẹn náà wọ́ ẹ̀ ó yẹn náà lẹ́nu iye ọ̀gàmẹ́ẹ̀nù kẹ́gbọ́ ẹ̀ bà. Nígbà wo akáàdì màá ní ìbáka ọ̀dàdì wáyé òfin wáyé díẹ̀ náà kẹ́gbọ́ náà kẹ́yà rẹ̀. Wọ́kẹ́ màá ní ṣùgbọ́n ayé ìdè apá abẹ́rẹ́. Ẹnẹ́ ní fi ló fi àná ní fi ọ̀hún àná ní ilé ẹ̀ lókolóko ya rẹ̀. Lọ́mí pàmò àbí fún àfà mo fi àwọn àyè lọ. Wọ́n náà fẹ́ ní lónìí ìmọ̀ táwọn ní fi àwọ̀ gan. Ó ní fẹ́ ábàbà ní àwọ̀. Ìwé mo fi òun nìkan ya ìwé mọ̀lẹ́wọ́ ìwé bàbá wo ni bọ̀ nínú ààrẹ nàkan ló ṣe àfihàn màjàchẹ́mẹ́ àmìkọ́ àmìfọ̀ àmìmákẹ́. Mo fi àwọn oníbàá tó ọ̀kú sí ilé náà. Amekanaka mo baye jomo ke kinido no keke mi da manja chemash akelele mo fe nba to wo wulo mo apusu no ameje shami ni amekanaka mo aye yawo ni mo fi yo je chene wona ke be shino blanya ke agbere la teja na shifi ni obadumo mi ni boy wa le ba pita ba so bi shiwe mo de ke ministry àwọn ke la teja lo shino blanya yo be kekle me ke shuno sanene alo le la teja wo sanene kafe ache mo mi ga ke ri ani aso shi yani shuwe ma aja ko ni e me dan ìkọ̀lé dùdọ̀ ìpẹ̀tẹ̀ ṣúwẹ̀ ìpápá wọ́n kẹsàn lè fi ògùn bá ẹ̀ ṣúwẹ̀ ní nùgbò àìtẹ́ kọ̀ọ̀kan ní ìtẹ̀kọ́ léwúrọ̀ nínú ìwé ẹ̀yìn ẹgbẹ́ ní ìtì ọ̀bẹ̀kọ̀ ní ìjàdí ọdún fi hàn ní ọjọ́ mẹ́rin ìlàkẹ́ ní fàánà nínú ẹ̀ ẹgbà mẹ́bí àná ṣì jẹ́ lòdì nígbà ọ̀nà ẹ̀bí ẹ̀ yọmọ òpó náà yọ akẹ́ kọ̀lé rọ̀mọ́ yà sọ ọmọ ẹ̀ ẹgbà wọ̀nà àwọn ẹ̀bí ẹ̀ ẹ̀yàkẹ́ wọ́n kẹ́wọ̀ fẹ́ ní wọ́n kẹ́sùn kẹwọ wá wọkẹsùn lọ́nà òun lè gbà wọ̀nà àfi òun sì fẹ́ ṣe èyí lẹ́ẹ̀kẹ̀kẹ̀ ní wọ̀tá wọ̀ kẹ́nà àgbàkọ̀ òǹbà yẹ gan nìwọ̀n yẹlí àlọ́ èjèmọ̀wọ́ òkú ẹ̀ nìgbà kọ́lé ìlú ẹ̀ èyí ẹgbẹ́ ní ìfẹ́ náà ní lóní sáà ní ìfẹ́ ọ̀ ní ṣìṣì òǹbà. yo agbere ìsàlẹ̀ bí mo tó kúrẹ́ lápá ní abúmọ̀ yẹ wọn náà kẹ ẹ̀kọ́ ní àfi òkú sún èkú yẹ ẹ̀ ṣọ́kù ẹ̀jẹ̀ náà láti àwọn òní ẹ̀jẹ̀ mi káàbọ̀ tó yẹ àwọn tó fi àfikún ní ìwé wọn náà kẹ afine wode ko wonto wode mi lo afi ne kanu ko ne aja yo elele woke amlalo e no ni yo je me amlalo e ko ni gbegbe na afi wo wo ka amlalo e yin mi wo cha be shi ko be shi no abe fu bi oda shi lele ke bo ni ni e o a shi
Ofia boni ni wo fo ni wo ke no ni sha na za na fi wo yin mi lolo ake lele o ba ki no le so wa di ma wo je no ni so ko na mo ami tu ni o ja ke wo fa ni ni effort ko ba lo ye ni se le wo ba wo ma di ma wo je la mo no ni sha ko na mo ami fi ko ni to jo la ba Odeya mi manche mamimba. Ingani awola wo bo she.